Tí wọ́n wá bí ní pé dákùtò Ọlọ́run báwo ni ẹ ti jẹ́ sí the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land Sheikh Dr. Toliat Yunus Olúṣínà Ayílára kejì ẹ dákùtò Ọlọ́run mo fẹ́ kẹ́ kàn sọ díẹ̀ fún abẹ́ ti jẹ́ pẹ̀lú wọn. Alhamdulillah adúpẹ́ ní Ọlọ́run. Alhamdulillah ọ̀gá Èmi ni ẹ̀gbọ́n bàbá imam tí wọ́n bí bàbá imam tẹ̀lé. Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land Ayílára is my younger brother. Okay. Àbúrò mi ni wọ́n jẹ́. Alhamdulillah ẹ ra sa ṣe ra èdè sa ẹ kúrò ní sa ẹ ra sa ẹ dákun akànfẹ́ bí léèrè ìbéèrè kan sí ìkejì ní sa ìmọ̀bọ́ yẹ wà opportunity láti bá wa sọ̀rọ̀ díẹ̀ sa. Alhamdulillah mo kàn fẹ́ bí léèrè pé ọmọ ìlú wo ni yẹn sa. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni. Alhamdulillah nílùú Ògbómọ̀ṣọ́ lÓgbómọ̀ṣọ́ tóbi ọmọ nulẹ̀ agboolé wo gangan lẹ́yìn. Ọmọlé Ayílára ni. Ilé Ayílára Allahu Akbar Alhamdulillah. Tí wọ́n wá bí ní pé dákùtò Ọlọ́run báwo ni ẹ ti jẹ́ sí the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land Sheikh Dr. Toliat Yunus Olúṣínà Ayílára kejì ẹ dákùtò Ọlọ́run mo fẹ́ kẹ́ kàn sọ díẹ̀ fún abẹ́ ti jẹ́ pẹ̀lú wọn. Alhamdulillah adúpẹ́ ní Ọlọ́run. Alhamdulillah ọ̀gá Èmi ni ẹ̀gbọ́n bàbá imam tí wọ́n bí bàbá imam tẹ̀lé. Allahu Akbar Alhamdulillah. Kí ni orúkọ tí ń gangan? Orúkọ mi ni Toliat Ibrahim Olúṣọlá Ayílára. Olúṣọlá Ayílára Allahu Akbar àwọn jẹ́ Olúṣínà ẹ̀yin jẹ́ Olúṣọlá. Alhamdulillah Ọlọ́run bá wa sí dáadáa fún yín Ọlọ́run bá wa sí dáadáa fún yín. Ìbéèrè pọ̀ ta tún fẹ́ bí but a máa fi èyí lẹ́nu ìbéèrè yòókù a máa sọ di ọjọ́ iwájú láìpẹ́ ẹ dákùtò Ọlọ́run so Ọlọ́run bá wa sí dáadáa fún yín jazakallahu khairan ẹ̀sìn mọ́ ẹkùnrin. Alhamdulillah ọ̀gbẹ̀lẹ̀mí ẹkùnrin wa ẹkùnrin sa inú wa tó dùn láti rí ẹ̀yin méjèèjì papọ̀ bọ̀ ẹ̀yin méjèèjì báwo lẹ́sẹ̀ jẹ́ síra yín máa ti sà. Èmi ìbejì ni mí. Allah And this is my Ìdòwú. ìbejì lẹ́yìn but Ìdòwú yín ni tí wọ́n túmọ̀ sí pé wọ́n jẹ́ àbúrò yín àbí. Alhamdulillah bọ̀ ẹ má bínú lẹ́ẹ̀kan sí mo ti bí léèrè béèrè kan lẹ́ẹ̀kan bọ̀ mo tún wá fẹ́ bí léèrè béèrè kan mọ́ ẹ̀yin méjèèjì ní ìsìn bàbá kan náà ìyá kan náà ló bí yín ni àbí bàbá yín ló papọ̀. Bàbá kan náà ìyá kan náà ló bá wa. Ló bí ẹ̀yin méjèèjì. Alhamdulillah but ẹ̀yin méjèèjì náà káwá kó pọ̀ afa ẹjọ́ yìí ni mò ń dárẹ́ ti ìbéèrè sí báyìí báwo ni ẹ ti jẹ́ sí imam torí mi fẹ́ kó pẹ́ àwọn ti sọ ọmọdé fẹ́ kẹ́yìn náà sọ. Imam ló tẹ̀lé mi èmi ní Ìdòwú. ẹ̀yin ni Ìdòwú ok Alhamdulillah so imam ló tẹ̀lé ẹ̀yin so imam ń jẹ́ àbúrò tí resemblance yìí náà pọ̀ ẹjọ́ra yìí náà pọ̀ Alhamdulillah barakallahu fi Alhamdulillah ẹkùnrin náà. Assalamu alaikum alájà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ rà mà Ẹ ṣeun. ẹ kú ọjọ́ mẹ́ta. Alhamdulillah. Alhamdulillah ṣé dáadáa lè dín wa. Alhamdulillah. Ẹjọ́ ẹ bá wa fèsì kámẹ́rà kí ayé rí ojú ilé ẹ̀dá. Ẹ dákun torí Ọlọ́run kí ni orúkọ yín mà. Orúkọ mi Hussainat Taiwo Ìdíaró. Ìdíaró Alhamdulillah ọmọ ìlú wo ni mà. Ògbómọ̀ṣọ́ ni mí. Ẹ jẹ́ ọmọ bíbí inú ìlú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ tóbi ẹ dákun torí Ọlọ́run ọmọ agboolé wo gangan ni yín mà. Ọmọlé Ayílára ni wa. Ọmọ ilé Ayílára ẹ̀nẹ̀yìn Alhamdulillah mo wá fẹ́ bí léèrè ìbéèrè kékeré kan ni mà ìmọ̀ bóyá máa dá wa ló mà. Okay. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ bí pé báwo ni ẹ ti jẹ́ sí the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land Sheikh Dr. Toliat Yunus Olúṣínà Ayílára kejì mo fẹ́ bí pé ẹ dákun torí Ọlọ́run báwo ni ẹ ti jẹ́ sí wọn. Alhamdulillah. Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land Ayílára is my younger brother. Okay. Àbúrò mi ni wọ́n jẹ́. Àbúrò yín ni wọ́n jẹ́ ìyá kan náà àbí bàbá ló dà yín pọ̀ mà. Bàbá ló dà wá pọ̀. Bàbá kan náà ló bí yín. Bàbá kan náà ló bí wa. Alhamdulillah ẹ ṣé ìbéèrè pọ̀ tá a tún fẹ́ bí yín ṣùgbọ́n ẹ jẹ́ ká pause for now àwọn ìbéèrè yòókù a tún máa bí yín lọ́jọ́ iwájú bọ́dẹ̀ mọ̀ pé tá a bá pè yín ẹ tún máa dá wa lóhùn àbí. Inshallah. Alhamdulillah ẹ kúrò ìmọ̀ ẹ ṣé gan-an.